ìbòjì rẹ̀ má má fún mi jẹ n ò kánjú owó ìsàlẹ̀ ọ̀rọ̀ ayé ó máa lẹ́gbìn. Adéṣínà. Ṣínà. Adéọlá, kí ló dé? O ti sọ ni. Ó fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Okay, mo ń gbọ́, I'm listening. Bí mi ti rí ọlá ọba rí bẹ́ẹ̀. Ilé máa yọ bó ṣe ń náwó ti pọ̀ jù. Yàfùnyàfùn ti pọ̀ jù àti ìgboro ti àwọn olóògbé tó ràn lọ́wọ́. Ìyá wà òkè. Mo faramọ́ ti àwọn arúgbó náà tí wọ́n lè ṣiṣẹ́ mọ́ tóun fún ní owó oúnjẹ. Ìyẹn náà dá. Ewu ni àwọn alápá máa ṣiṣẹ́. Tí wọ́n ní ọwọ́ tí wọ́n ní ìṣẹ̀dá lè fi lọ sílẹ̀ pé ìgboro máa fún wọn ní owó lójoojúmọ́. Wà á bọ́ sí ìgbọ̀ngbọ̀ àwọn náwó bó ṣe rìn kò tiẹ̀ ló ní pé owó yẹn lè tán lọ́la tí mo kò lágbára ọlọ́run kò ní tó ẹlẹ́dàá mi kò ní gbà fún mi. Sórí àwọn tó bẹ́ẹ̀ fi ẹnu gba owó lọ́wọ́ ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ pé owó náà àwọn náà ló máa fi ẹni dúró tó bá jẹra tó wọ́n ìgbà ti tán ọkọ mi rọra. Ṣé o ti délẹ̀? Kò ju bẹ́ẹ̀ sá. Adéọlá, Princess Adéọlá, báwo ni mo tiẹ̀ dúpọ́ lọ́wọ́ ẹ̀kú oró níbi pé ó yẹ kó gbà mí nímọ̀ràn gẹ́gẹ́ bí ìyàwó sọ̀rọ̀ fún ẹ. But ṣorí kálù mọ̀ mi tẹ́lẹ̀ ni mo jìyà gan, ojú pọ́n mi gan tí mo sọ fà gan. Mo rí mi ẹran lẹ̀ tí ọlá mo fẹ́ lè pè lówó. Sọtọ́ lọ́wọ́ bá kẹ́mi sìn yìí tí bóòdì yẹn dé, mo mọ ìtumọ̀ kéèyàn tọrọ owó. Mo mọ ìyá tó ń jẹ tó ló sọ pé fún mi. Àwọn Yorùbá dẹ̀ ti sọ̀rọ̀, wọ́n ti sọ̀rọ̀ tán. Wọ́n ní òkè lọ́wọ́ àfúnni ń gbé. Ẹni tó bá tọrọ sọ̀rọ̀ lọ́wọ́ kéèké máa lọ bí iṣẹ́ náà. And ṣé o ní gbogbo ìyàwó èèyàn kan lè sọ̀rọ̀ mi láì dá wọn lè ní kíní kan tó bá tọ́ kí ìṣòro owó tèmi mọ́ ẹ̀dẹ̀ ọ́. Tó bá rí bí ìgbéraga kì í ṣe mú fún kàtígóríkálì owó tọ́lọ́ dídì fún mi ni. So kí ló ń tẹ̀lé nínú? Àgbàdo kìlọ̀ tá àgbàdo bá wọlé lọ́nà ṣílẹ̀ máa tó jáde. Tó jẹ́ kí ẹ mọ̀ oyè òní tó ń pè mí náà ti jìyà rí. Ọlọ́run ọdún mi kó dáhùn mọ́ mi lójú ni mi ò mọ kí ni mo lè sọ. Ó dùn mí o but o máa jẹ́ kí n máa ná bẹ́ẹ̀. Ọlọ́run á kọ́tún láti máa bless mi. Ṣé o ti gbọ́? Ṣé pé nǹkan tó ń sọ sí mi pé bí mo ṣe jí ẹ lálẹ́ tí mo bẹ sọ̀rọ̀ mo kò waste effort mi ni. No, not really, but ó dùn mí kó kàn dáhùn mọ́ mi lójú because mo ti dààmú látàrọ orí màmá fún mi tí bá ṣe pé mo jọ ọmọ kan tí ó máa ń lo oògùn láti lẹ̀ lóògùn tó ṣe yẹn ó lè cause àrùn tó máa ṣe wẹ́ẹ̀mọ̀ ó ti gbọ́ but mo appreciate tó ṣe. Ó dàrú má bẹ̀rù. No, àìdókè ara ẹni ó dàrú. Iṣu ìbòjì rẹ̀ má má fún mi jẹ n ò kánjú owó ìsàlẹ̀ ọ̀rọ̀ ayé ó máa lẹ́gbìn. Iṣu ìbòjì rẹ̀. Hi Regina, how are you baby? Wetin dey? Oh baby, is that what? No. Last week, maybe cool Amsterdam. Yeah. In fact, 2 weeks ago, ti gbórí Manchester. Wọ́n àwọn tíkè wọ́n ṣọdún ọ̀bí gbogbo gbódédé náà wọ́n akọ̀dá gbogbo ẹ̀ múlẹ̀. Láyé èmi kẹ̀ ẹ́ mo ti gbórí wọn Nàìjíríà mo ń kó Manchester bá mi gbórí wọn Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ báyìí. Gbogbo ayé fọmọkùnrin lẹ̀ ọ́ lè lè níyọ̀ èmi ní wà lé gbogbo ẹ̀kì baby take it easy na okay oh you know what ìwọ máa bọ̀ àbá ní Nàìjíríà láyé ìlú àdó ẹ̀kọ́ ọjọ́ kí tó tún gbórí wọ̀ mí ọdún Nàìjíríà gbórí ọ̀rọ̀
I'm managing. Baby, it's okay. Jagulo, why you perform it? All right, baby, I love you. All right, baby, Regina. Some other time, yeah. Bro. Yeah. Oh, we are in a really sorry, because after 12 now, we don't need to guys. Night time notice. So I take my laying on the moon, Nicky Shalani, which we do my bad. Mo ṣàlàyé pé nǹkan tẹ́ ìsọ yẹn ò ní mẹ́fún fagbọ́n mi nìyẹn. Mo ní kó wo táìmù ní táìmù jùlọ. Táìmù bá wọ ẹ̀ mọ́ ẹ láti mọ̀ pé tó ní la ṣe wà ń bí yẹn. Mo àtúnṣe ìtẹ̀lé. Kábàbà ti ṣe gbogbo fàájì lẹ́yìn sí i. Àwọn sísí yẹn wà ń bẹ̀ ayé tí wọ́n ọ̀tọ̀ ní rẹ̀. Bó bá ṣe wà ń bí sí i láti mọ̀ pé tó ní yìí kábàjọ lójú ara wa ẹ láti mọ̀ pé tá a bá ti lọ àtúrí wọn lè tún ìgbàlá bá dé mẹ́. Wọ́n kí a máa kí ló bá wá ṣe bí onírànlọ́ ara rẹ̀ torí tí ẹ̀ láti gbórí wọlé afẹ́fẹ́ ṣe gbogbo fàájì ààrẹ ti wà ní ẹ̀ ó yẹ àyẹ̀bá kábà ṣe kí ni kí gbogbo fàájì wà ní. Bọ̀dà Amẹ́ríkà parọ́ tó ń jẹ ṣé ní láì tẹ́yìn gbé ibi tẹ́ ti wáyé ó yàtọ̀ sí Nàìjíríà bí o tẹ́ bá dé táwọn ẹ̀yẹ rí pé gbogbo àdúgbò gbogbo wọn ti dá àfàwọn plọ̀tì ọkọ̀ bá lẹ̀ ti lè ráwọn yìí. Kò lè rí mi náírà ẹ jẹ́ kí n lọ sùn ẹ̀yin gan ni mo ṣe láti lójú mo fi dìda kó mọ̀ máa ti sùn. Okay. Adé gbọ́ let me be frank with you tó o bá fi kúrò níbí ó máa ṣẹlẹ̀ for life ni ó máa ṣẹlẹ̀ for life in fact tó o bá ń bẹ̀rẹ̀ wú mi kò ní dòmídò sọ̀kún tí mo sọ ni pé àjọ máa wà ń bíbá ẹ̀ títí àgbo márùn máa fi àwọn ọmọ tí àjọ máa jẹ owó fàájì àwọn jẹ owó ẹ̀ torí ẹ̀ láti gbórí wọlé ẹni tó bá torí ẹ̀ pàdé ìwé ló gbọ́dọ̀ jẹ. Ẹ wò tán èso ẹ̀ wọ́n ló ṣe rí ẹ ṣí ọwọ́ tí kì í máa ṣe fàájì yín lọ mẹ́rin. Ọjọ́ ayé. Ẹ bá tún ti lọ àbí náà yìí ó tún wà láti ẹ mú nǹkan náà. Ó kúrò ẹ̀ tí mo ní pẹ̀lú ẹ̀. Ìgbà wo la ṣe kúrò lọ́dọ̀ tí wà láti pọ̀ tó lé mi. Mo sọ fún ẹ tó wá bá lè tìjọ máa bọ̀ náà tó bá ti pàjọ wà Nàìjíríà ń sìn wàhálà ò lè pọ̀ kọ̀ọ̀kan máa fi kọ́ disturb mi pé kí n máa bọ̀. Ó wo ọmọ nǹkan tó máa ṣe fún mi. Má bínú ó mọ nǹkan tó máa ṣe fún mi sórí court tó bá ti dárò la máa pè é padà fúnra mi. No. Ìwọ́kọ̀ mo fi ń rẹ́rìn iṣẹ́ ìwọ́kọ̀. Má pè tó bá ti dárò ọjọ́ tó lọ́rọ̀ má pè é yà ó ṣe. Ṣe ọwọ́ ilé ìjọsìn. Adé Ẹ̀sà. yóò ṣe wọ́n tí ẹ̀ náà. Ẹ wò. Èmi ò wá òkú kẹjẹ ká rí ilé ìjẹ̀bù. Wọ́n kàn ń dóòsì láti ẹ̀kọ́ ìwọ́n náà ló yọ wọn bá ti ṣubú bẹ́ẹ̀ ni. Dixon jọba mi wá gbé ètò. Tó 3 làwọn àjà yẹn. Ra